níwájú lẹ́yìn òdì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Hasibullahu. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo tẹ́ bá tẹ́ láǹfà láti máa wò ìkànnì Hasibullahu. Àjíjẹ ara yóò máa jẹun, Ọlọ́run ní fẹ́ ṣẹṣẹ gbogbo wa. Ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Hasibullahu TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Hasibullahu TV kí ẹ̀yin náà jẹ́ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò tá a lọ fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò ìṣẹ̀lẹ̀ ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ̀ sí. فمنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق بالخيرات بإذن الله ذلك هو الفضل الكبير. ẹnu ayọ̀ yìí òun ni mo fẹ́ ká gbọ́wọ́ àti díẹ̀ níbẹ̀. ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا. Ọlọ́run nígbà mo jí gbogbo tírà kúrò lọ́wọ́ àwọn ànábì Ọlọ́run, àwọn òjíṣẹ́ Ọlọ́run, àwọn gbé tírà fáwọn àfáà. فمنهم ظالم لنفسه. Ibẹ̀ nínú àfáà sọ́ọ̀lì mú. لنفسه. Ẹni tí ó máa ṣàbòsí fúnra rẹ̀. Àfáà mi náà máa gbóhùn nípàdé pẹ̀lú Ọlọ́run dáadáa. Ṣé wàá dámọ̀ ṣàbòsí ni? Wọ́n ní ṣé wàá dámọ̀ ó kó àwọn ọmọ kéwú ó sì kó wọn. Ó kó wọn débi wàhálà láàlí náà. Kọ́dà ńgbà tí ń kọ́ wọn, ó tún gbá àwọn ọmọ rẹ̀ sẹ́yìn. Ọlọ́run ló tì wọ́n síwájú. فمنهم ظالم لنفسه. Ibẹ̀ nínú àfáà tí ń ṣàbòsí fún rẹ̀. ومنهم مقتصد. Ibẹ̀ nínú wọn muqtasidun. Òṣèré òun náà ni ó máa gbà ọ́, òun náà ni ó máa ṣe ọ́. ومنهم سابق بالخيرات بإذن الله. Ẹ sì ráwọn àfáà kan, àwọn ó gba excellent, wọ́n gba mumtaz, gbogbo ọjọ́ ayé wọn dáadáa ni wọ́n fi ṣe. ذلك هو الفضل الكبير. Ọlọ́run àwọn tá a bá fún ní yìí tá a fún wọn nígbẹ̀yìn, àwọn ni wọ́n jèrè títí wọ́n tún fèrè jẹ̀pọ̀. ومما فرد عن السلف في مجالس الوعظ. Nínú táwọn ẹni Ọlọ́run tí wọ́n kọ kalẹ̀ nínú wáàsí. من أحوال الناس يوم البعث. Ibi tó bá ti jọ́ àlìkìyámà, ọjọ́ àlìkìyámà tá à ń sọ fún ọ yìí, bẹ́ẹ̀ ti wò ó pọ̀ mọ́sálásí tó lójoojúmọ́, àlè pọ̀ tó jọ jímọ̀. Bẹ́ẹ̀ ti wò ó pọ̀ tó jọ jímọ̀, àlè pọ̀ tó jọ ọdún. Bá a ti wò ó pọ̀ tó lọ́jọ́ ọdún, àlè pọ̀ tó jọ àràfá. Bá a ti wò ó pọ̀ tó lọ́jọ́ àràfá, àlè pọ̀ tó jọ àlìkìyámà. إنه إذا كانت القيامة ينادي الله العلماء. Bàbá ìjọ àlìkìyámà. Maulana Sheikh Khalifa Abubakiri Al-Miskinu Billahi. Ọlọ́run ó pe àwọn àfáà. والوعاظ. Ọlọ́run ó pe gbogbo àfáà oníwàásí. Ọlọ́run ó pe àwọn náà. والنساك. Yóò sì pe àwọn àfáà onísúfí. ويوقفهم في مكان. Ọlọ́run wà ní gbogbo àwọn àfáà tí wọ́n ń kọ́mọ̀ ní kéwú. Àtàwọn àfáà tí wọ́n ń ṣe wáàsí. ويوقفهم. Àwọn àfáà onísúfí. Ẹ kó gbogbo wọn jọ sí ìjòkó kan náà. ويسألهم عن أعمالهم في الدنيا. Ọlọ́run ọmọ àwọn abẹ́rẹ́ tó kálukú wọn ṣe láyé. فيعتز العالم بتعليم الناس.
kéwú wọ́n máa wá ṣe fáàrí pé lágbájá ọmọ lágbájá tó mi gbogbo ayé ọmọ kéwú mi ni làkàṣègbè ọmọ làkàṣègbè tí gbogbo ayé mọ̀ yìí ọmọ kéwú mi ni lámọ̀yìn ọmọ lámọ̀yìn torí kí lókìkí rẹ̀ ò ti ń dayé láàmú ọmọ kéwú mi ni àwọn àfáà tí wọ́n kọ́ ọmọ kéwú ọmọ ṣe fáàrí bẹ́ẹ̀. ويقول الله عز وجل ọlọ́wọ́ ọmọ wa sọ báwọn àfáà tí wọ́n kọ́ ọmọ ní kéwú. لا تعتذر علي ọlọ́wọ́ lọ yọ àfáà tẹ́ kọ́ ọmọ kéwú ẹ bọ́ sẹ́gbẹ̀ẹ́ kan ẹ má ṣe fáàrí wájú èmi ọlọ́run. فأنا الذي رزقتم العلم bẹ́ẹ̀ bá lẹ́yìn pàwọ̀ ọmọ ní kéwú àwọn ọmọ yín yàn wọ́n dá àfáà wàhálà lẹ́sìn ìrọ̀sákìtì kó mọ̀lẹ̀ ìlìmà èmi ọlọ́run sẹ́bẹ̀ mi náà mo fi mọ̀mọ́ ẹ̀yin náà bẹ́ẹ̀ bá lè sọ àwọn èèyàn dá àfáà sẹ́yìn lẹ sọ́dà pẹ̀lú agbára yín dàgbàgbára ọlọ́run bàbá wa Sheikh Yahya lókè Agodi ọlọ́run bá wa kẹ́ wọn. Kamal wá sí àfúsásì mi bàbá Sheikh Yahya lókè Agodi wọ́n nígbà tí wọ́n fi àwọn sílé kéwú ní lọ́sọ̀kọ bẹ́ẹ̀ mi náà gbé sí à ara ti di ká máa ṣe díẹ̀díẹ̀ ṣé wàá dáma sí ilé àfọ àtòkù mi lọ tí ó lọ pa mbẹ àmọ́ kò ní fìtínà tèmi àdámà. bàbá lókè Agodi wọ́n nígbà wọ́n fa àwọn sílé kéwú wọ́n náà fà tí wọ́n kó àwọn kéwú ń jọ́nà lọ́rùn àwọn méjì ni wọ́n kó lọ lé kéwú ń jọ́ kan náà àbá wọn kó àwọn aládìí fún bá a tà sá dákun méjì kìíní yóò fẹ́ẹ̀lì o ọlọ́run ní fẹ́ẹ̀lì rẹ̀. wọ́n ní bàbá àbá wa kó àwọn tán tó ní alif bá a tà sá tó bá kà á délẹ̀ wọ́n wà ní káwọn ó kà á padà bàbá wa ni mudir wọ́n ní àwọn afẹ́ kà á àṣekejì táwọn ọjọ́ ń lọ ní kí wọn lọ́wọ́ fẹ́ ṣe é láàbá ẹ̀ bá kíbò sí ọlọ́run ni ẹ̀yà àmọ́ ní ẹ̀ ń sùn lónìí púpọ̀ ẹ jẹ́ àwọn tó bá sùn ẹ̀yà bá sùn lónìí yóò máa sùn tó ju ẹdún tí ń bọ̀ ni o ẹ jẹ́ àwọn tó ń sọ ìsànú wọn o àsìkò gbígbàdúrà la wà yìí wọ́n náà máa ní káwọn tọ́ kéwú àwọn wà á kà bàbá olókè Agodi wọn làwọn ní alifu bá a ta àṣà àwọn kà délẹ̀ bá a ti kà o wọ́n ní èkejì àwọn tọ́lọ́wọ̀n fẹ́ ṣe láàfáà wọ́n ní bàbá àbáwá ní kó kà yóò wà ní ọ̀kan tún ní àtọ́lọ́wọ̀n fẹ́ ṣe láàfáà ni. وفضلتكم بي على الناس في الدنيا لا حجة لكم علي ọlọ́wọ́ lẹ́yìn àfáà tẹ́ kó àwọn ọmọ ní kéwú láhùn játa àlékún mọ̀lẹ́yà ẹ láwùjáde lọ́dọ̀ mi lónìí bẹ́ẹ̀ bá lọ sọ àwọn èèyàn dàáfà ìwọ náà kí mo sí pé wọn lò lè amòfẹ́ nìkan tó fi dàáfà ẹni tó lò fún tó ń ya wèrè só lè sọ pé wọn ló tó ní wèrè ẹni tó lò lè amòfẹ́ tó lò fún tó ya wèrè títí kí àkiri títí tí ó máa ṣe rọ́ọ̀bù lọ́nà àgbára só lè gbọ́dọ̀ pé ìwọ lágbájá èmi lágbájá ọmọ lágbájá ni mo fún lílẹ̀ amò tó fi ya wèrè ṣé bẹ́ẹ̀ yìí tó pọ́ sójú ẹ̀ náà ló fi ṣe fáàrí lónìí ọlọ́lẹ́yìn àfa àtẹ̀kọ́ máa ń kéwú ẹ má ṣe fáàrí wájú mi. fàyẹ̀dí ìròyìn ọ̀hánṣù. ara wọn wà á pe gbogbo àwọn àfọ oníwàásù àtàwọn onílọ́kà bí àfa àwọn àgbà afẹ́lẹ́lẹ́ ṣe sọ sẹ́ẹ̀rí sẹ́ẹ̀ wá sí ìyá ní sinọ́rìtì mẹ́. bẹ́ẹ̀ bí bá ti rọ̀ lé rí owó tó ti kó sẹ́sà sọ bí wèrè tó ti rọ̀ lé wọ́n nìkan wá jìbìtì ó fọyàn lérí náà tó wúlẹ̀ gbé mọ́tò kan síbi gbogbo àwọn àgbàlagbà tó wà wájú ni wá sí yóò máa jẹ ju wọn ni. ọkàlùkù sọ̀rọ̀ ẹ̀dọ̀gá lónìí ìmọ̀ àwọn ọmọ mi gbà mí gbèsè wọ̀ ọkàlùkù mọ̀ àwọn ara wọn bí wà sí mọ́ lónìí ẹni bá ti rí owó òun làá fà gbà
àwọn tó ń bẹ sáfíìsì wọ́n lánàá sọ ìbò ìbàyà ni wọ́n ti bò yára. Wọ́n ṣe 45 years on stage níjó ní àwọn sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọ̀rẹ́ wọ́n wá ní ọ̀rẹ́ ìjọ tèmi ó kọ́kọ́ ṣe mòlúdì ìwọ mo kọ́kọ́ pé ìjọ tí wọn náà sì kọ́kọ́ ṣe èmi náà ni wọ́n náà pè ńlọrin ọdún mélòó nù ó wá sí kó ti súnmọ́ 50 years ṣé ìwọ́n tó bẹ̀rẹ̀ wá sí tó di ìpọ́dún márùn-ún ewu wo ló ti kọ́ bí wá sí èwo ló ń lọ nínú kàgbákò ọkàlùkù sọ wá sí dáfẹ́fẹ́ yẹyẹ nísìnyí bẹ́ẹ̀ ló bí ma ṣe wá sí lọ́wọ́ nísìnyí ẹ̀ tó wá rí àwọn bíi ọmọ tó wú bíi mẹ́rin ọ̀tọ̀lẹ́ni tí ó máa kábádá ọ̀tọ̀lẹ́ni tí ó máa fáńkì nù lójú kódà lóbi ìbá débi pé wọ́n tún máa nu bàtà rẹ̀ lójú aago àtòníwàásí lókà àtòníwàásí inú àwẹ̀ táwẹ̀ bá dé nísìnyí ó di inú àwẹ̀ káàkó àmì tó bẹ̀rẹ̀ wàásí bí wàá ràbàdà náà bá ti lọ ó tún kópa rẹ̀ lójú lọ́dún tí ń bọ̀ àwọn oníwàásí abẹ́ bíríjì ń bẹ àwọn àmọ́bò lóṣù kan àtàfà stéètì àtàfà kọ́ńtìrì àtàfà gbogbo ayé. fàyẹ̀tì ìrọ̀lẹ́ áàzù. àwọn oníwàásí ọmọ wa sọ pé. kẹ́kẹ́kẹ́ ramọ́nà alálà ìtàhálà bí wàá bẹ̀. àwọn náà wọ́n sẹ́fà ní lọ́dọ̀ ọlọ́run pé àwọn alájí sí ọlọ́run fáwọn lágbájá àwọn alájí sí ọlọ́run fún lágbájá. ọ̀dà gbogbo àwọn àbá àtẹnu wá dún àtàwọn àgbà fún oní social media yìí èèyàn mélòó ló tara wa gba síláàmù lónìí ṣé adama kọ sínú làmà àtúpà lórí fíìmù sáínì lẹ́kùn làmà yìí lórí pé àfa àwa kòkè kò béèrè àfa sádùn láì kòkè kò béèrè ó dé láfù mílíọ̀nù èèyàn 500,000 èèyàn tó wẹ̀ sí síláàmù àbá mi ti bẹ̀rẹ̀ wá sí níṣó ti tó gún ọdún ẹnì kò gbà síláàmù látọ̀dọ̀ rẹ̀. Annalahum indallahi ajran. Àwọn oníwàásù ọmọ ṣe máa rí pé àwọn alálẹ́sẹ̀ lọ́dọ̀ ọlọ. Fayujibullahu. Aláwọ̀ ọmọ wa sọ fún àwọn oníwàásù pé. Innama taquluna ma la yaf'aluna. Ẹ̀yin lẹ́ ń sọ báwọn èèyàn kó ṣe eré sáwọ́ àfà náà ṣe. Ta'muruna an-nas. Àwọn àá sọ báwọn èèyàn pé ẹ máa hùwà rẹ sáwọ́ náà hù lónìí. Gbogbo tó burú jù tá a kọ́ ní láyé ní ìṣòwò àfà láti gbà. Bá a bá travel tá a travel níjọ́ wà náà. Ta'muruna an-nasa bil-birri fi-z-zahiri wa ta'tuna al-munkara fil-batini la hujjata lakum alayya. Bá a bá travel níjọ́ wà náà bọ́lọ́pàá bá pàdé wa wọ́n bẹ̀rì mi wà lẹ́yìn àfá ẹ̀ máa lọ ìtọ́gùn tó ní ìmí lọ sí lọrin mọ́tò ńláńlá tọ́lọ̀ sí fáwọn àgbàlagbà ńgbà náà ni mo gbé Range Rover ni mo ti kọ́ Gbodofu tí ni akọjọ́ yọ lọ́lọ́pàá yìí ń dá wa dúró kọ́lá mo mú ọkọ rẹ̀ dáadáa Yusufu ló kọ rẹ̀ ń jẹ́ tó wà níwájú àyà rẹ̀ báyìí afáà náà lọ wà mọ́tò owó tẹ̀ fẹ́ tó mọ́ ẹdún gbàdé pé báyà kankan bẹ́ẹ̀ ló bá kọ́ọ̀kì bá tí wọ́n máa kọ́ọ̀kì o lọ́ba páàkì àwa sì ń bájẹ́ ti pé títí aago mẹ́wàá ká dé lọ nítorí aago mọ́kànlá ni wọ́n àti náà lọ lé fi ká sinmi díẹ̀ ká máa lọ wá àfi eré la pé lọ́ba ní kí owó sọ̀kalẹ̀ wàláhì làásù asọ̀kalẹ̀ ní bá ń sẹ́kì gbogbo ara wa tọ́lọ̀ fi ìwé ẹ̀ fọwọ́ débi Musa yé ni mo nírú òun wá ní ọlọ́run ngbóyá ó tú gbogbo báàgì yẹn yẹn pọ́ọ̀sì tẹ́mi tó máa fowó sí ó tú pọ́ọ̀sì ìgbòyà tó wá lọ bí kọ̀ǹpútà wá tẹ Gbodofu yẹn síbi eri gọ́ọ̀gù gẹ́gẹ́ ọwọ́ tóbi sẹ́jú márùn-ún ọwọ́ ló correct ọwọ́ ní kẹ́ gbòó lówó
mo ìwà fẹ́ fún un àwọn ọmọ tẹ̀tí yarí pé sẹ́wọ̀n ẹja lọ́wọ́ àdéhùn mọ́níkà kúnlẹ̀ fárara kò ní a má ga jù lọ ìdánwò ọlọ́run ló dé tọ́lọ̀ ṣe fún wa mo wá fún un ní 1,000 naira new note wọ́n á ní sẹ́wọ̀n ẹ má bínú o ó láwọn àfa àkàndá kọjá láàárọ̀ yìí o àsìkò ni wọ́n fi rìn àwọn fẹ́ dá àwọn dá wọn tó bá wọn ti dá yín tó àwọn òtẹ́ ìdúró rárá àwọn bá lé wọn nígbà táwọn mú wọn tí wọ́n páàkì àwọn wáyé búùtù wọn báyìí ọyàn obìnrin méjèèjì làwọn bá ń bẹ̀ pẹ̀lú ẹ̀jẹ̀ àtọ́jú ara obìnrin náà ó tún wá fún wọn fún mi báyìí kọ́lá wọn ń bẹ ní police station báyìí lọ́yọ̀ọ́ wọ́n ti ń palẹ̀ máa ti kó wọn làbújá ẹ wo bí àwọn àfa àta bára wa dé àfa mi kúrú ara rẹ̀ kalẹ̀ lọ́jọ́ gíga ọjọ́ tó padà ga àbùkù tán lára rẹ̀ ṣé torí mọ́tò náà ló torí ẹ̀ ṣe 419 ọ̀dà ńgbà tó ní mọ́tò yìí ṣòro de yìí gbé lọ bíra rẹ̀ máa ra mọ́tò lọ́dún yìí náà ni lọ́gbọ́dá kẹsìrà kẹ́ni orí 20 million ní àtẹ̀rí ẹlẹ́rìí àtẹ̀sẹ̀ lẹ́sẹ̀ òpapọ̀ ọwọ́ ara mọ́tò ṣòro de yìí gbé lọ. wàtàtú dàní mọ́ká fìlìbá tí ní. àwọn èèyàn ń kọ́lé lásán ṣé torí ẹ̀ ló fi padà bó pa àwọn bàbá rẹ̀ jẹ́ ọ̀dà ńgbà tó kọ́lé yìí ṣé yẹn yìí wá kí ọ mẹ́ ẹlòmíì kọ́lé yìí láyé náà ní kò rí yẹn yìí wá kí. òjàdàlà kò mọ àlàyé. àwọn ọlọ́pàá máa wọ ṣe oríṣiríṣi ni lẹ́lòmíì torí rẹ̀ kúrú ara rẹ̀ kalẹ̀ ló kó ara àwọn bàbá rẹ̀ jẹ́ ọ̀dà ń bò lásọ yìí so oróde yìí wọ́ lọ ṣé wàá dábàá bí mo ti kéré mọ̀ yìí nígbà àrùbá yìí náà mọ́ríkàsì èmi náà wà ní àwọn rọ̀fí tí wọ́n fi ṣe rọ̀fí kù àwọn alárúbáwá ní gateway hotel bàbá wa múra tán àwọn yàrá gbé kiri kan bàbá ẹ bá mú mọ́tò ṣẹṣẹ wọn àgbọ̀ wọn wọ́n ti padà bá mọ́tò ńlá láti ṣe alábọ̀ ogun jọ náà bàbá kan wẹ̀ bàbá náà ájìmọ́sùn ní mọ́tò mi dà mọ́tò wọn ṣẹṣẹ wọn àgbọ̀ wọn sì mú bàbá dẹ́rẹ́ lè bá ń gbé wá bàbá òtún wa wọ mọ́tò ńlá láti pépé kalẹ̀ mọ́ ọ̀dà sọ wá ní kí wọ́n jà á dá mọ́. wàtàtú dàní mọ́ká fìlìbá tí ní. gbogbo aburú tá a gbọ́rọ̀ ẹ̀rí láyé ọwọ́ àfàlà ti rí lónìí. òjàdàlà kò mọ àlàyé. aláwọ̀ lẹ́yìn àfọ́. èyí náà pọ́sẹ̀ gbẹ̀kẹ̀ báwọn àfọ́ oníkéwù ṣe pọ́sẹ̀ gbẹ̀kẹ̀ lẹ́nu ọ̀rọ̀ wájú mi lónìí. wàyí dàbí nù sákì wàlẹ̀ ọ̀bẹ. aláwọ̀ wà pé àwọn àfọ́ oníṣúfí. yàtàjú náà lálá ìbẹ̀rẹ̀ òkúbi yàtúlẹ̀ ooo. tí wọ́n máa sọ fáyé pé bẹ́ẹ̀ kí ni wà yí onítẹ̀sùbà ni wá. èsì alúwà mo ti ṣèjọ́ 11 mo ti ṣogún ọdún mo ti ṣọdún 10. iná sì yá mi wà sọ́lá àti wà zákà àti wà láàjì. ẹlẹ́sìn ni mí fáàrí náà ni ojú àdúrà rẹ̀ ó gbà ó ń gbà wẹ́jọ Monday and Thursday àmọ́ gbogbo ará àdúgbò ló ti fi ṣe fáàrí sí tán. wà dídí. wọ́n yàgbé tí wọ́n ò tí ì fóúnjẹ lọ wọ́n ní a máa fóúnjẹ mi sí lónìí o ẹ̀jọ̀ ẹ̀dá kan máa fóúnjẹ mi pé ẹjọ́ Monday and Thursday mi ń gbàwẹ̀ kò ní ládà kankan mọ́. wà díkìrì wà làhálí wọ́n ti wà gẹ̀ẹ́rì zálíkà. ó ń ṣe síkìrì lóòótọ́ ó ń ṣe hálùwà lóòótọ́ àmọ́ ṣé torí tọ́lọ̀ ló fi ṣe. fàyẹ́kùrù lọ́wọ́ tabaraka wa ta'ala. ọba wà fún oníṣúfí ké. fàbítẹ́lá ni wàjàmálẹ̀ ìdálàkùkọ́. ó jẹ́ tèmi ọlọ́run o ẹ̀ láwùjáre kan wájú èmi ọlọ́run lónìí. lìhùbì wà síkìrẹ́ wọ́n sábà tún náà bìzálíkà. láyìnbá ilẹ̀ lọ́wọ́ tẹ mú lọ́wọ́ ẹbí ń pa àwọn èèyàn lómi ọbẹ̀ ni ẹ̀kọ́ èmi ọlọ́run lẹ́bí gbà àwọn èèyàn sínú ilé àmọ́ gbà wọ́n dénú ilé tán àgbákò tí wọ́n kà ń bẹ̀ wò lè jáde mọ́. yẹ̀kẹ̀ òdúdà aláàrọ̀ sí i wàtàkùlù náà mú aláàrọ̀ wàtàkùsù náà máa já mi àkọlò bí bèlèkèrè. láyìnbá ilẹ̀ lọ́wọ́ tẹ̀ ń ṣe ẹbí pẹ̀mí wọn ẹgbowó wọn mo rí ọ̀kan lọ àwọn mùkádàmù àbí khalifa lápè ni àgbà ọmọ mùrídì rẹ̀ ti jẹ́ mùkádàmù Awwal tó kọ́kọ́ gbà fún
ìwà ṣiṣẹ́ léèpo ọlọ́run wa ní kí àlùbáríkà wọ̀ fún ẹ dákun. àkọ́kọ́ owó tó rí ó wà lọ́lẹ̀ ra rẹ̀ lóko ọ̀yá rẹ̀ ìyá náà sunkún tó fi kú ni wàláhì dàsí ọ̀rọ̀ tó sojú mi ni o tó sì ní NAFDAC number inú rẹ̀ wá dùn gbá ọmọdé mélòó lòun tóun nílé ẹ jẹ́ kóun lọ́ọ́ lè fi hàn ṣéwù ọba dọ̀dọ̀ ṣéwù ó jẹ́ bá dà sọ̀láàtìl asri ó ní ṣéwù sàn ṣe sáà ní lọ́wọ́ wọ́n làwọn ṣe àdúrà kan lọ́wọ́ ìgbà tí mágísì súnmọ́ lágbájá bóòni kí ló dé ìrun rẹ ni mo gbé wá fún yín nínú àlùbáríkà yín ọlọ́run ṣe lẹ̀kan fún mi lọ́nà bíi báyìí ní kí n má dà pọ̀ bẹ̀ ó wá sọ fún ọmọ kéwọ́n ní kó fi ìwé rẹ̀ sábẹ́ ẹ̀tẹ̀ tọ́mọ wọn bá rí ìgbà lọ́la yìí ibẹ̀ ni sẹ́wọ̀n ń gbé lónìí ọmọ àwọn òkọ́lé kẹ̀kẹ́ láyé lónìí. يقومون لكم ويركعون ويسجدون. àwọn adébí kẹ gbogbo ayé ó dìde fún yín wọ́n máa tẹríba fún yín. محبتكم ومحبتكم مثيرة لقلوب من محبته. ìfẹ́ yín lè fi sí wọn lẹ́mìí jù fẹ́ mi ọlọ́run lọ síbi tèmi ọlọ́run ló yẹ kó ẹ kó sí wọn lẹ́mìí. وأنا أقول بذلك لا أجد لكم عليا. ọlọ́run ti kọ́ gbogbo àwọn àfọ̀ ní Súfí ọba jẹ́ Kádìrí ọba jẹ́ Tìjàníyà èyí ò wò jẹ́ ọlọ́run lẹ́yìn náà ẹ bọ́ sí ẹgbẹ́ kan àwọn àfáà tó kọ́ máa ń kéwú ọlọ́run náà ẹ bọ́ sẹ́gbẹ́ kan àwọn àfọ̀ oníwàásí bọ́ sẹ́gbẹ́ kan àwọn àfọ̀ onísúfí ẹ̀yin náà ẹ bọ́ sẹ́gbẹ́ kan. ثم يأتي الشفيع المشفع. bọ́lá wá níbẹ̀ ọ̀rọ̀ wa kan Major General ọ̀gá àgbà. الشفيع المشفع. òun lálàyé lọ́rùn Ànábì wa Muhammad Ànábì la torí rẹ̀ tó kọ́ lónìí wàláyé tó o bá dá torí rẹ̀ fẹsẹ̀ rẹ̀ méjèèjì dìde kó o wá yóò bá Ànábì lẹ́ẹ̀mẹ́ka kó lókè dáadáa. ẹ jẹ́ fún yín bónọ́ọ̀sì kan lálẹ́ yìí ẹni ọba sọ ẹ̀dá pẹ̀ jí wọn mo fẹ́ sọ̀kalẹ̀ wá sí náà lò gbogbo ẹni ọba ń gbà pé Ọlọ́run lè ṣe ájì 226 yìí tá a dojúkọ ájì tá a dojúkọ yìí wàláhì tàláhì tó o bá dá òtù tí ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí mo sọ fún ìyàwó mi kan mo ní tí n bá ti lọ́wọ́ àti tí n bá lágùn sáàrà mi mú alẹ́ ẹjọ́ náà ló lóyún èwo ni á tiẹ̀ wàláhì tí n bá ṣe wá sí mo ti làágùn báyìí pé wàláhì tó o bá dá òtù lónìí náà lọ́lọ́run ó gbàdúrà rẹ̀ tọ́ba akẹ́kọ̀ọ́ fi mẹ́ka náà ta lọ́rẹ́ jọ̀wọ́ rẹ̀ lókè wáyé ọba nàbí lẹ́ẹ̀mẹ́ta kó lókè dáadáa. sallallahu alayhi wa sallam sallallahu. ثم يأتي الشفيع المشفع. àtàfọ́ oníwàásù àtàfọ́ àkọ́mọ̀ńkéwú àtàfọ́ onísúfí Ànábì wa Muhammad wà dé. فيجمع له. yóò wá dé yàrá fún àkọ́mọ̀ńkéwú ibi ẹ̀yin náà kù síwájú Ọlọ́run èmi Ànábì sì gbẹ̀yìn ẹ̀yin àfọ́ oníwàásù tẹnu yín dùn bí àkàrà ògùn tẹ́pẹ́ iṣẹ́ yín gẹ́ burú jù àní tí ò ṣe wá sí lọ èmi Ànábì gbó yín láṣìírí ẹ̀yin àfọ́ onísúfí tẹ̀ǹfì súfí gbáwọn èèyàn èmi Ànábì sì gbẹ̀yìn Ànábì wà sí gbẹ̀. ìwádìí tó bá gbà pa Ànábì lè rẹ tí yóò bá Ànábì lè mẹ́ta lórí ìjòkó báwọn náà.